Daddy. Daddy. Ẹ wo kí ni tí ìyàwó mi fi ń tẹ́ra ẹ̀ lọ́rùn rẹ̀. Kò yàtọ̀ sí pé ìyàwó mi ń yan àlè. Ìyàtọ̀ tó wà ń kíní ni pé kò lè fún ìyàwó mi lóyún. Nínú ilé mi, ìyàwó mi ń yan àlè. Daddy, she's cheating on me. Hello, Ayoka. Yes, Daddy. Sorry, kíní tí ọkọ ẹ ó di. Ṣé size ọkọ ẹ ni àbí size oní size? Size ẹ ni, Daddy. Size tó ra ẹ̀. Ó ní size ẹ ni. That is to represent you anytime you are not around. Ìyàwó ẹ what ẹni tó yẹ kó máa celebrate lẹ́yìn. Òun ló fi ṣe representation ẹ. Wípé tó o bá sí nílé, òun lá máa fi represent ẹ. Ó dẹ̀ yẹ kó o dúpẹ́ tí ò lọ bá gate man kó wọ ọmọ rẹ̀. Ó yẹ kó celebrate ìyàwó ẹ yẹn. Daddy, nǹkan tí Sister Kẹ́mi yẹn ṣe ó wrong now. Nílé tí àwọn àti ọkọ wọn jọ ń gbé. Kódà ẹ̀sìn kankan ò fàyè gbà á. Mo wá fẹ́ bi yín lórí pastor àtìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pastor yìí ìjẹ́ come across nǹkan bí eléyìí nínú Bible. Kò sí nínú Bible àmọ́ ìwà tí ó dáa ni.